ok bó ṣe dọ́ba ni bó ṣe dé orí àpèrè yẹn ni wọ́n ní problem ní wọ́n wẹ̀ tí wọ́n á fi jọba nítòótọ́ ọmọ wo ni kéèyàn má parọ́ kí mi ní fi kún mi ní yọkú ọmọ wo ni wọ́n wá ẹni tí wọ́n á fi jọba táwọn ìgbà yẹn ló wá sí nàìjíríà sí kò mọ̀ gan kí wọ́n fẹ́ jọba kẹ́ máa wo iṣẹ́ ọlọ́run kò mọ̀ kí wọ́n fẹ́ jọba kí wọ́n wá yẹn kò mọ̀. ìtàn yẹn ó wá sí nàìjíríà ní kí n jẹ kó mọ̀ lọ pé láti wò. wọ́n lọ pé àwọn tí ò bá mọ̀ ọ́n ṣiṣẹ́ pé wọ́n lọ pé ibo wọn ti ń pè òǹgá ni mo gbà ẹ máa gbọ́. táwọn ìgbà yẹn ló wá sí nàìjíríà sí ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ tí ó wá wà tó jẹ́ ẹni ẹ̀ wà Ìbàdàn Ìbàdàn ló náà gbé dàgbà oyè ó gbé wò díẹ̀ Ìbàdàn ló gbé dàgbà dáadáa lákùbọ̀ inside Basọ̀run time tó wá sí Ìbàdàn tó wá ṣàwà láti Canada síbẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tó wá jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ìyẹn wá jẹ́ ọ̀rẹ́ Chief Justice of Osun State tó yẹ yín ìyẹn wọ́n kàn bóyá family wọn mi mọ̀ bóyá ọ̀rẹ́ ni wọ́n ìyẹn ló wá introduce ẹ̀ sí Chief Justice of Osun State Chief Justice of Osun State ó ti di former one báyìí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni òun náà go through hell tó yẹ yín bíi pé loneliness ẹgẹ́ ẹ̀ pé ṣe mọ̀ ẹ̀ tí ò nìkan kan ó ṣàníìdí ọkọ ìgbà tó rí Rashidi inú ẹ̀ dùn bó ṣe wá sọ fún Rashidi nìyẹn àti tó wà bàdẹ́kà wọ́n ti ń wẹ́ni tí wọ́n fi jọba níwò bó ṣe gbọ́ nìyẹn ẹ lọ béèrè ẹ tí gbọ́ kankan bó ṣe gbọ́ nìyẹn bó ṣe mú sí woman yẹn lórí nìyẹn woman yẹn dẹ̀ nìkan Arẹ́gbẹ́ṣọlá kan òun ló jẹ́ third sí Arẹ́gbẹ́ṣọlá lọ́sùn state ẹ lọ béèrè àwọn tó bá jọmọ owó Ọ̀ṣun wọn ni mo gbà òun ló jẹ́ third ó ní gbogbo nǹkan tó bá ṣe òun máa ń support wọn kí wọ́n jọ ṣe àpótí kó fẹ́ bo woman ní lórí kò sẹ́ni tí ò lè yóò fẹ́ mi blame woman yẹn tóbìnrin bá fẹ́ mú mi kóbìnrin lè mú mi ṣé mo parọ́ èmi náà lè mú obìnrin bí láì ṣe rí nìyẹn ó ti kó fẹ́ bò lórí ìyẹn ni ìfẹ́ dẹ̀ fọ́jú mo ti rọ́kọ̀ yẹ owó everything ṣe pé yìí obìnrin ti ń bá parọ́ queen ẹ máa ń láìkí pé bí tẹ́ bá wà ìkíní láìkẹ́ jẹ kó abẹ́ yín lára dì í kẹ lọ mọ́kùnrin wá láti ta ni kò bá máa ń jẹ tó da níbẹ̀ sódà ẹ lè fi pó níbẹ̀ ìyẹn ò fẹ́ wò pé kẹ́nìkan bá lọ ń bá òun sùn ní around Ọ̀ṣun sí ibi tó ti wà tó ti mọ tí òwe èèyàn ti mọ ṣóyè yín kó má di bó bóun àtẹniyẹ ọba sí wọn kó má dẹ̀ ṣé wúmọ̀ yẹn mo ti gba pátá díẹ̀ mo ti jẹ mọ bó ṣe ní pé ọwọ́ tó rí pòun ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó. gbogbo obìnrin ló máa ń fẹ́ kóun rìn jìnnà. kóun rìn jìnnà nínú ẹ̀gẹ́ ẹ̀ tiẹ̀ ó ṣe rí pòun ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ó rí pé ìyẹn ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó dẹ̀ lóhùn níyàwó fún kọ́kọ́ opportunity ni ìyá ó wá ti wá rí pé yẹn nídìí ó wà ṣí ọ̀ṣun nídìí ọkọ yẹn nídìí tó máa bá gbé yẹn jùlọ lọ́jọ́ orí lóye mímọ́ yéèjì tó fi jùlọ yẹn jùlọ dáadáa ó dẹ̀ rí pé owó burúkú ń bẹ ní ọwọ́ ẹ̀ ẹni tó jẹ́ Chief Justice ẹ̀gẹ́ ẹ̀ tiẹ̀ ó ṣe kó fẹ́ bò lórí wọn bára wọn sọ kó bóra wọn at the end of the day ìyẹn bá gómìnà sọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá pé ẹni tó ń gan ìyẹn ló introduce ẹ̀ Arẹ́gbẹ́ṣọlá tó ti yé ẹni tó wà ní Ìbàdàn tí mo ní London based Ìbàdàn based ló introduce ẹ̀ sí yẹn ẹ máa wò bó ṣe ń da gbogbo wọn èpè nìyẹn máa ń gbéṣẹ́ èpè ẹ̀ ló ń jà yín ò lè mọ ẹ̀ mọ́ gbogbo èpè yẹn máa já dọjọ́ alẹ́ náà bọ̀bọ́ yẹn náà kò bá sọ̀rọ̀ mọ́ ó lo bọ̀bọ́ yẹn ó tún lo woman yẹn ẹ máa tún gbọ́ ó tún wá lo woman yẹn náà bó ṣe máa Arẹ́gbẹ́ṣọlá nìyẹn Arẹ́gbẹ́ṣọlá ọtọ woman yẹn introduce ẹ̀ Arẹ́gbẹ́ṣọlá pé Arẹ́gbẹ́ṣọlá ò mọ̀ rí láti bì kankan ìwé kan jọ ẹ tó ń ṣáà láìkì ni ṣe wọ́n ti believe pé woman yẹn ti sọ́gbọ̀n lòun ò fi ṣe olórí ó níyàwó òun ti kó gbogbo ẹ̀ woman yẹn ti believe 100% ó bá sọ̀rọ̀ débi pé ó dé débi pé mo kẹ́yìn máa dé obìnrin pé ṣé yóò ṣe jẹ́ ó dé débi pé n kò kàn jọba tọ́tọ́. ọ̀rọ̀ ọba Olúwo tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ ọba Olúwo ti wá di èjìrìn ọ̀tẹ̀ o bá a ṣe ń pa kan nìkan rú àti pé oríṣiríṣi là ń gbọ́ nípa ọba Olúwo tó ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára àti pé kí ni ìbárẹ́pọ̀ tó wà láàrin arábìnrin tó fa Olúwo lé ìyẹn Ràífù Arẹ́gbẹ́ṣọlá gọ́fìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àná àti pé àdéhùn tí Olúwo tó bá arábìnrin yìí dá ǹjọ́ tiẹ̀ tilẹ̀ múṣẹ torí òwe hàn bàbá wa ni o wọn ní bójú bá yẹjú kóun má ṣe yẹ o ẹ̀yin èèyàn ẹ má jẹun gbà yín lákòókò ẹ wá lọ gbọ́ àṣírí bí Olúwo ṣe dé orí àpèrè ọba. Arẹ́gbẹ́ṣọlá ló wá lọ pé Ògúndòkun bàbá ò mọ̀ ní nọ́mbà bàbá lọ́wọ́ mo lè fún yín bíi fádà ló jẹ́ sí wọn dà mọ́ dáadáa Ògúndòkun ṣóyè yín. bẹ́ẹ̀ sà. màá ṣe fún yín nọ́mbà Ògúndòkun tá ẹ bá ṣe program tán kìíní mi wà lọ́ọ́ yẹ kọ́ta sí màá sẹ́ndẹ̀ Ògúndòkun bàbá ẹ tí a bá jẹ sọ Ògúndòkun Arẹ́gbẹ́ṣọlá Chief Justice ló introduce ẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ló pe bàbá Ògúndòkun pé bàbá wa ọmọ yín kan wà ó wà ń bí ó ní ẹgbà olùfẹ́ jẹ́ kẹ́ fi jọba dandan bó ṣe jọba nìyẹn Ògúndòkun ò mọ̀ directly sọ ti yé yín kì í ṣe Ògúndòkun ló introduce ẹ̀ sí gọ́vnà ẹ ti gẹ́ẹ̀tì bí wọ́n ṣe introduce ẹ̀ síra wọn ẹni tó wà Ìbàdàn base tó jẹ́ London base ó gbé London gan British ni ó ló introduce ẹ̀ sí woman yẹn ló introduce ẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ gọ́vnà báyìí Arẹ́gbẹ́ṣọlá ló pe bàbá wa náà àfọbàjẹ́ pé ẹgbà ó ní kẹ́ fi jẹ́ dandan
ẹ ti rí bí wọ́n ṣe ń ṣe àwọn lọ́balọ́ba wa ẹ ti rí iṣẹ́ yìí náà ti bẹ́ẹ̀ náà wọ́n ṣe ń ṣe gbogbo àwọn yòókù fákọ́ ló mú wọn fákọ́ ló mú òun o mo lè sọ gbangba káwọn ọmọ wò jáde sí mi kán ní rọmú pa. obìnrin yẹn ń sì báyìí ó ti bóbìnrin ẹ̀yà. kílẹ̀ ó ti bàjá tí pẹ́ torí ẹ̀ mo ṣe ṣe gbangba mo ti ń sọ yìí ẹ̀mọ̀ ìgbẹ́ tí máa ń sọ ọ̀kan gan tó bá jẹ́ pa Amẹ́ríkà máa ní ẹni tó bá ní irọ́ ni mo pa kó jáde síta àbí mi sọ bẹ́ẹ̀ kó wá ní rọmú pa. bó ṣe mọ gómìnà ni bàbá Ògúndòkun ò mọ gómìnà ló pe bàbá lọ́wọ́ fi ó tán bàbá ṣe mọ́ nìyẹn bóyá tún lo bàbá náà nìyẹn tó lo gbogbo wọn ló bá jà ẹ wá ní kò ní ṣe rádaràda ẹ mọ̀ nǹkan gbogbo àwọn mẹ́ẹ̀ta tí mo sọ yẹn ló bá jà wọ́n ì bá sọ̀rọ̀ mọ́. bàbá wa pe bàbá fi gómìnà sájẹ́ kẹrin ló jẹ́ fún wa gómìnà wọ́n ì bá sọ̀rọ̀ mọ́. ṣé ọba gómìnà sì bá sọ̀rọ̀ ṣá. èmi ò mọ yẹn náà tún náà parọ́ ẹ̀ pé mi nípa nǹkan tí ì mọ̀ àwọn mẹ́ta yòókù yẹn wọ́n bá sọ̀rọ̀ mọ́. obìnrin tó parẹ́ ìjìyà tó ó dóbìnrin yẹn ó náwó ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ẹ̀ pé máa dùn. obìnrin láyé ọkọ ẹ̀dá ẹ̀ṣẹ̀ kú ni. ṣẹ́mọ̀ loneliness àwọn ọmọ ti lọ àwọn ọmọ ti graduate àwọn ọmọ ti ṣerú obìnrin yẹn kò lè pariwo síta náà ẹgẹ́ ti ẹ̀mí pé àwọn kankan máa ń wà tó pé ó gbọ́dọ̀ sọ ìsokú ẹ̀ àbí báwo ṣe wá pé ìsokú ẹ̀ kú ni ẹgẹ́ ti ó ọ̀rọ̀ dákẹ́ pé wọ́n ti gba pátá di àwọn ará Canada ó ọ̀rọ̀ débi tí mo ní kí ni wọ́n máa ń pè gardner tí mo ní gbogbo èèyàn tí mo jẹ́ èèyàn ńlá ẹgẹ́ ti pé bọ̀bọ̀ ẹ̀kan wà láti kò mọ̀ pé credit sọ́níṣẹ́ ní Canada ni bó ṣe ẹ ti rí bó ṣe dẹ́ nìyẹn. nǹkan tó ń wò mọ́ ni pé kò sí nǹkan tó ń lè sọ lórí kó wọ́n dáhùn mọ́ ni kò sẹ́ni tí ò dá mọ́. lórí bàbá ẹ̀ ti dàrú ṣáà ó yẹ pé 58 ni o. ní Rashidi. kò yẹ pé 60 Ronke jùlọ Ronke was born in 1967 January kìíní wọn bí Ronke ní January sọ pé oṣù ní Ronke fi jùlọ 1967 wọn bí àṣírí yóò ti mẹ́pẹ́ tó mọ̀ ni mo ṣe dàkọ̀ Ronke ẹ̀jọ̀ ìgbà tó Ronke náà sí tó bá ń gbọ́ ó yẹ ti mọ̀ gbọ́. àtùmọ̀ yá ní bàbá ìmọ̀ ẹ̀mí àbí kó wá ṣépè sí pé òun ò tọrọ owó lọ́wọ́ Ronke rí tí mo rí báyìí tí mo kà.